ẹ kúrọ̀lẹ́ ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tẹ́yin bá ti lè ọ̀fẹ́ láti máa wò wá kétékété lórí amóhùnmáwòrán yín ó kọ́ mi ò yípadà o Abọ́lárìn Ọláyẹmí Taofeek Olúọmọ ìgbóná yín náà ni tí mo jọ́ mọ bíbí ìlú Àrán Ọ̀rìn níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ Ọ̀dàn nípínlẹ̀ Kwara gẹ́gẹ́ bá a ṣe ṣe ládéhùn wípé a máa mú wá sí ojú ìran yín kétékété ẹnikẹ́ni àbí ẹ̀yin bàbá wa tá a sọ pé wọ́n fi ẹsẹ̀ ara wọn báyìí níwọ̀n ìrìn lọ ilẹ̀ mímọ́ ìyẹn Maka ní Saudi Arabia ẹni bàbá wa ẹni ṣé wọ́n sì wà láyé àbí bàbá ń bẹ láyé a fẹ́ ṣe ìfikùnlukù àti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa lórí pé báwo ni wọ́n ṣe fẹsẹ̀ rìn lọ Maka ìlú wo ni wọ́n ti gbéra tó fi jẹ́ pé àti wá dé bàgẹ́ sílùú àwọn ọ̀rìn báyìí láti ṣe ìfikùnlukù àti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa tí wọ́n fi ẹsẹ̀ rìn lọ Maka ìyẹn ilẹ̀ mímọ́ báwo ni wọ́n ṣe rìnrìn àjò náà ọdún wo ni wọ́n gbéra kúrò nílùú àwọn ọ̀rìn àti pé àwọn mélòó gan ni wọ́n lọ ẹ wò ó gbogbo dáhùn sí àwọn ìbéèrè mi yìí ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà báyìí náà láti gbọ́ mọ́ta bàbá wa ń farabalẹ̀ tí wọ́n mọ yànnà lẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ wò ẹ jẹ́ àwọn yìí lọ ká lọ ṣe àfihàn ìfikùnlukù àti ìfọ̀rọ̀wérọ̀ lọ́dọ̀ bàbá wa tí wọ́n fi ẹsẹ̀ ara wọn tí wọ́n rìn lọ Mọ́kà àti pé kí ló kọ bàbá ọ̀hún gan-an ẹni tí bàbá ń bẹ̀rẹ̀ yá àbí bàbá wà láyé ẹ wò ó ẹ jẹ́ àwọn yìí lọ ká lọ ṣàfihàn bàbá wa tí wọ́n fẹsẹ̀ rìn lọ Maka. ó ṣe yín kàyéfì àbí ẹ wò ó níkànnì tá a wà yìí Olúọmọ Ìgbómìnà TV àwa yìí báwọn èèrà tí ò lọ́mọ náà bẹ́ẹ̀ ni ó ṣe yín kàyéfì àbí ẹsẹ̀ bàbá wa tí wọ́n fi rìn lọ ilẹ̀ mímọ́ ilẹ̀ Maka ní Saudi Arabia lọ́hùn-ún òun náà lẹ́tún wò tí wọ́n tún fi rìn jáde bọ̀ wá láti inú ilé wọn yìí o ẹ̀yìn ẹ jẹ́ farabalẹ̀ ká wò bí ìtàkùrọ̀sọ láàrin àwa àti bàbá bá a ṣe farabalẹ̀ tá a gbóhùn wọn lẹ̀ bí gbogbo ẹ̀ bó ṣe lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ má gbàgbé láti subscribe síkànnì tá a wà yìí Olúọmọ Ìgbómìnà TV láti bá a lè máa rí gbogbo àwọn kọ́ńtẹ̀ǹtì wa léyìí tọ́da tá a ti mú wá fún yín tí ń dùn máa yín nú àti àwọn oríṣiríṣi míì tá a tún máa mú wá fún yín ẹ̀lẹ́mẹ̀ ń wo ẹ̀kú kalẹ̀. bàbá wa náà lẹ́ ń wo ojú wọn kétékété yìí gẹ́gẹ́ báyìí sọ́dọ̀ kan àwọn àgbàlagbà Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́kàn ẹnu ọlọ́fà báyìí láti gbọ́mọ̀ta ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́ ìtàkùrọ̀sọ láàrin èmi àti bàbá ó kọ́ mi ò yípadà Abọ́lárìn Ọláyẹmí Taofeek Olúọmọ ìgbóná lóko tèmi ẹ máa bá wa ká lọ bàbá ẹ káàsán sà ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta yẹ sà àdúpẹ́ fọlọ́mù bàbá àwa nìyẹn ẹ bá wa dá akọ nílẹ̀kùnrin fún gbogbo àwọn tí wọ́n ń wò wá kétékété lórí amóhùnmáwòrán ẹ bá wa dá akọ nílẹ̀kùnrin fún gbogbo aráyé. Alhaji Muhammadu Raji Atọ́lágbé ẹ ṣé bàbá bàbá ní àwò dáadáa ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí bàbá. alákejì yìí ọ̀rọ̀ wáyé ni láàmú wa sáré ọlọ́jẹ́ kó dé dáadáa. Àmín bàbá. ọ̀rọ̀ bẹ́ kó dé o. Àmín. wọ́n á bá mi pé èmi báwo ni mo rọ Mọ́kà mo fẹ́ ọmọ ọdún mélòó mo lè àkọọ́lẹ̀ ọjọ́ bí. ẹ ní àkọọ́lẹ̀ ọjọ́ bí. àmọ́ ìgbà tá a ń lọ sí Mọ́kà àwọn adé ṣàwákù àwọn fẹ́ ṣéǹjì pásítọ̀tù wa. bàbá wa Alhaji Muhammadu Raji ẹ jẹ́ àṣẹ báyìí bóyá ká kúfẹ̀ kan sọpọ̀ gbọ́sọ́jú kẹ́ ẹ bá wa ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìrìn àjò Maka tẹ́ ẹ fẹsẹ̀ rìn lọ bá a ṣe gbọ́ nù tàn pẹ́sẹ̀ lẹ́fẹ̀ rìn lọ Maka báwo ló ṣe jẹ́ ìlú wo lẹ ti gbéra ìlú wo gan láwà tá a ti wá bá yín bá a ṣe ń bá yín tàkùrọ̀sọ yìí ìlú wo lẹ ti gbéra lọ Maka. Àrán Ọ̀rìn náà ni mo ti gbéra. ìlú Àrán Ọ̀rìn lẹ ti gbéra lọ ilẹ̀ mímọ́ ṣé bàálù lẹ wọ̀ lọ Maka ni àbí mọ́tò àbẹ́sẹ̀ lẹ́yìn lọlẹ̀ mímọ́ bàbá. gbogbo ẹni mo fún mi. ẹ bá wa yàn náà lẹ.
lẹ́ẹ̀kọ́. mo gun ẹṣin mo gun ràkúnmí mo fẹsẹ̀ rìn. ẹ̀gùn ẹṣin lọ Mákà ẹ̀gùn ràkúnmí ẹ tún fẹsẹ̀ rìn pàápàá kábíyèsí Elédùà. ẹ̀gùn mọ́tò náà ẹ̀rí mọ́tò kò ń gbà wọn. mọ́tò ń gbà nígbà náà. gbàtà wa lọ tá a kó láàárọ̀ ní tá a ti gbé ìrìn àjò wa náà kó ra dé nílẹ̀ ẹgbẹ́ lóko fẹ̀. má fowó ra dé lóko fẹ̀ ìpínlẹ̀ wo ló wà bàbá? ìpínlẹ̀ Ọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà wa ń bí. gbàtà wa dé sáàárọ̀ ọ̀run a ṣètò tán ní mọ̀kóradé àwa dé sáàárọ̀ ọ̀run àwa lọ gbàtà wa kúrò ní àárọ̀ ọ̀run tá a lọ àwa dé lọ ká tó gbàtà dé lọrin àwa pàdé àwọn kan nílùú ń bẹ nílọrin ń tèkó lọ sí Kaduna gbàtà wa dé Ìlọrin àwọn tí wọ́n bá mi lọ sí ìrìn àjò tí wọ́n ṣe mí dọ́nà wọ́n ní ọ̀tọ̀ mẹ́fà àwọn adé Ìlọrin àwọn aráàlú àwọn kan pàdé àwọn náà wọ́n lọ wọ́n ní ẹ̀yin aláàbí ẹ̀dàpọ̀ ẹ̀bá tọ́jú aláàbí o àbá wọlé ìwé Ìlọrin ọjọ́ kẹta ni a sọ̀kalẹ̀ ní Kaduna. ọjọ́ kẹta ẹ wọlé ìwé láti Ìlọrin ẹ wá rìnrìn àjò ọjọ́ mẹ́ta gbáko kẹ tó dé Kaduna. àwọn dé Kaduna ibẹ̀ ni a ti sọ̀kalẹ̀ a sọ̀kalẹ̀ ọkọ̀ tó ń lọ sí Kaduna ọkọ̀ tó ń lọ yẹ́lùwé tí ìdéjú Ọ̀ṣun àbá wọ mọ́tò ní Kaduna àwọn lọ sí Ọ̀ṣun àwọn adé Ọ̀ṣun ibi tí a ti sọ̀kalẹ̀ ẹni tó gbà wá lálejò èmi ló gbà lálejò ará Ìlọrin wọ́n á yá ẹnìkan wá dé èmi náà ó ní kí n gbà lálejò ìwà gbani lálejò ìkéwì ẹ̀ wọlé àwọn adìlẹ́jì mọmọ wa lálàá lóbi náà mo fi lálàá mo bá sùn lọ́sàn ló lálàá mo bá sùn lóru mo bá ti jí ọ̀tọ̀ àlàbá lẹ́tọ̀ọ́ lá mo bá tún jí ọ̀tọ̀ àlàbá lẹ́tọ̀ọ́ lá ìfìlẹ̀ dùn náà nígbà tí wọ́n lálàá rí ẹni owó láwà ní owó ṣe gàgàràgàrà àwọn tí àjọ ọkùnrin lọrin tí wọ́n rí nígbà tí àjọ ń lọ èmi ni máa kó èrò wọn èmi ni máa kó èrò gbogbo kíni kan mọ́tò wà lá nígbà tí mo rí ẹni irúgbìn àlá ó lẹ́wà ní màá rí abẹ́ ọdún ká ṣẹlẹ̀ dẹ̀dẹ̀ màá wà lábẹ́ ọdún tó náà. Jẹ́ ẹni kọ́ ẹ̀bá ìrìn àjò rẹ̀ ẹnì kan ṣá. Àwọn tí adé Nàìjíríà ní òpin Nàìjíríà. Nígbà tá a wà ní Jọ́ọ̀sì àfẹ́lọ́ Maiduguri. Àwọn ìwádé ọwọ́ yáwó gbẹ̀mẹ̀ lọ. Ẹ̀gbà mi lọ. Ẹni tí mo gbé àárín ìka ní ọmọ Ògbómọ̀ṣọ́ ni.
Aníyìká yí ọmọ Ògbómọ̀ṣọ́ ló ń tọ̀ ní jẹ́. Wọ́n mọ̀ lọ ẹ̀ka lílọ ó kún náà lọ ó kún náà tẹ̀lé máa lọ ó wà ẹ̀dùn òdì lọ́rùn mọ́ka o ó wà ẹ̀dùn òdì lọ́rùn mọ́ka òwe ìwé lọ. Báwo lẹ ṣe gbéra kúrò ní Maiduguri? Maiduguri Maiduguri ní ààlà wa pẹ̀lú Nìjẹ̀. Bẹ́ẹ̀ ni. Odò kan bẹ odò wọn yẹn pé Nàìjíríà odò ni ó lè tí ì ṣe káàdà rẹ̀ nígbà náà. Kò sí bíríìjì lórí ẹ̀ nígbà náà. Kò sí ọkọ̀ ọlọ́pàá máa ní kó wá sí Gàlísọ̀. Ọkọ̀ ọlọ́pàá lẹ wọ̀ láti Nìjẹ̀ láti Maiduguri. Lójú odò yìí làwọn akọjá sí Nìjẹ̀ làkọjá Maiduguri làkọjá sí Nìjẹ̀. Ẹ kọjá sí Nìjẹ̀ láti Maiduguri. Láti Nìjẹ̀ bó o lẹ sọ kúrò Nìjẹ̀ ìlú wo lẹ tún gbà lọ? Nígbà tá a wá kò ní Nìjẹ̀ àwa dé Àdèrè. Orílẹ̀-èdè kan náà wọ́n ń pè bẹ́ẹ̀. Àdèrè. Àdèrè. Bàtà kò ní Àdèrè wọ́n á di Àbẹ́sì. Kí lẹ wọ̀ ní gbogbo ibẹ̀ bàbá? Ẹsẹ̀ lẹ́yìn ni àbí ràkúnmí àbẹ́sìn? Ràkúnmí lẹ́gùn. Ẹṣin ni. Ẹṣin. Wọ́n sì tẹ̀gbẹ́ búrúdà ràkúnmí. Sọ́run ràkúnmí. Tó bá gbẹ́sẹ̀ níbí ẹgbẹ́ síbẹ̀. Yàbá gun ràkúnmí. Ó látẹ̀gùn. Kò sí ègùn kẹ́dàdé ìpàdé lérí ó ga jù. Bàbá ti á gùn ẹ àgbẹ̀ni dìde. Bá kọ́kọ́ ṣe ẹ̀sìn ńláńú ẹ̀ta sí wáyé. Kàtìmọ̀ ràkúnmí là gùn láti Nìjẹ̀ dé Àbẹ́sì. Nígbà ẹ wá kúrò ní Àbẹ́sì, orílẹ̀-èdè wo lẹ tún gbà lọ bàbá? Ó di Yorùwà. Kí lẹ pé? Yorùwà. Yorùwà wọ́n ń pè bẹ̀. Bóò lẹ ṣe débẹ̀? Ṣé ràkúnmí náà ni? Ràkúnmí náà ni. Ràkúnmí kankan náà ni. Nígbà ẹ kúrò ní Yorùwà, ibo lẹ tún gbà lọ bàbá? Làwa lọ Sudan. Ẹ lọ Sudan. Ẹsẹ̀ lẹ́yìn dé Sudan àbí ràkúnmí náà ni? Sọ láti Yorùwà yìí. Àbá ìlúwé ìpàdé níbẹ̀. Ẹ bá ìlúwé ìpàdé ní Sudan. Ní Sudan. Ní Yorùwà. Ní Yorùwà lẹ ti wọ rélùwé dé Sudan. Dé Sudan. Àwọn adé Kàrùtùmù. Ẹ dé Kàrùtùmù. Bẹ́ẹ̀ láti lọ rí sọ̀tà. Pẹ̀lú rélùwé. Ibo lẹ tún wá gbà lọ bàbá? Nígbà tá a ti pọ̀ ní Kàrùtùmù. A ṣe ìjẹ́bú ìlà. Kí tó rí wá ọkọ̀ ojú omi. A gbọ́dọ̀ change passport wa. Ẹ gbọ́dọ̀ change passport yìí kẹ́tọ́ kò ń bẹ̀ kẹ́tọ́ wọkọ̀ ojú omi. Taláwọ̀ dúdú yìí. A gbọ́dọ̀ àbẹ́kúnlọ́ ni wá. Kò ní jẹ́ mú jáde bàbá. Ẹ sì nínú ilé. Ó wà lóde. Ẹni passport tẹ́ fi lọ Mẹ́kà ń dọ̀hún. Ń bẹ. Allahu Akbar kábíyèsí Ọlọ́run. Méjèèjì ní ń bẹ. Ẹ máa tẹ̀ iwájú bàbá. Nígbà tí ìmáàmù wa bá mi, wá bẹ̀rẹ̀ irú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. Bàtà wa sọ wá ní kí ni géètì ọjọ́ bí mi. Mo ní àlàkọ́ọ́lẹ̀ ọjọ́ bí nígbà tó kó tó wà. Kò sí àkọọ́lẹ̀ ọjọ́ òbí ńgbà náà. Ẹ̀yin bàbá nígbà tí ẹ wá bọ́ọ̀lẹ̀ nínú rélùwé ibo lẹ tún gbà lọ bàbá? Wọ́n kò wá. Nígbà tí àwa dé Sàwákì. Sàwákì. Àwọn afẹ́ ṣètì pàṣípọ̀ọ̀tù. Taláwọ̀ dúdú kéde ní èdè ní Lágbáwá. Lágbà pàṣípọ̀ọ̀tù ti Lágbáwá ni. Ọdún wa bèrè ọjọ́ bí mi. Lórí mẹ́rin mọ́tò ọ̀bẹ yìí. A sì gbọ́dọ̀ kọ ọjọ́ òbí lẹ̀. Wọ́n á ní síkè kan. Tábà ti kún síkè báyìí. Ẹ̀sọ̀ ọjọ́ òbí ẹ̀sọ̀ bẹ́ẹ̀ ti bí yàn. Nígbà náà. Ẹ̀sọ̀ bẹ́ẹ̀ ti bí yàn.
máa ń lọ ọ́fíìsì ìyàwó àbáwọ̀ bẹ̀rẹ̀ kọ́ ní ó kí ni orúkọ ọdún ní wà náà nínú wọ́n pe àwọn ọ̀rẹ́ tí jẹ́ pé kò ṣeé pè aláàbí àbọ̀ wọ́n lè sọ ẹ̀kọ́ pé ọ̀hún Ìlọrin ni ọ́ wọ́n mọ̀ ègbè Ìlọrin lànà ọ̀rẹ́ ọ̀wẹ́ bá sọ pé àwọn ọba kọ bàbá pàdé ọ̀pọ̀ fún ìmọ̀mù kí àwọn ọ̀rọ̀ jẹ́ kété dáadáa wọ́n jọ kó bẹ́ẹ̀ kó dé o. àmín. wọ́n á wo nọ́mbà wo ìbẹ̀rù ti di ọjọ́ ọ̀bìnrin ìbẹ̀rù ti àkọọ́lẹ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ àkọ́ àgbà pàpọ̀ bàbá àgbà tó àwọn ọkọ̀ ojú omi ní Sàwákì sọ́rí Sàwákì náà ọ̀làwọ̀lá kò wọ́n tó àríyá ní ilẹ̀ bẹ́ẹ̀ bá bí Ìlọrin èsì lórí kò sígi lórí ilẹ̀ pápá ní gbogbo ẹ̀ ìyẹn ní Sàwákì. àbá ọkọ̀ ojú omi ní Sàwákì ó di Jídà. ẹ wọ ọkọ̀ ojú omi láti Sàwákì ó di Jẹ́dà. ó di Jídà ọjọ́ kẹta làṣọkalẹ̀ ní Jídà. ní Jẹ́dà. ó sọ àgbẹ̀ kú ọjọ́ mẹ́ta làwọn inú ọkọ̀ ojú omi láti Kásámú. àwẹ̀ di méjì làwọn Mọ́kà. àwẹ̀ di méjì lẹ́wọ̀ Mọ́kà. làwọn Mọ́kà. kábíyèsí Elédùà. ìtàwọn di Mọ́kà. nígbà tí mo padà lọ Mọ́kà tí mo lọ sí Umra. ṣe rí nǹkan tí mo fílẹ̀ nígbà wọ́n ti ka gbogbo ẹ̀kú pátápátá wọ́n ti ka kú pátápátá tó èsì ó gbọ́mọ́ ní Mọ́kà. nígbà tá a bẹ níbẹ̀ ìdí gbẹ̀tìjà kéèké ọ̀nà tó ti bí wá má ṣe kó sí ọ̀nà tó ti bí wá ọ̀nà tí àwọn gbọ́dọ̀ wọ́n ti ṣe nù. àtúnṣe bẹ́ẹ̀ ṣẹ́rí ibi tí a gbé ọ̀nà sí báyìí tá a bá gbàgbẹ́ tán wọ́n wá gbé ọkà bàbà káyọ̀ èpò ńláńlá ní ọmọ ọ̀dàkà. ibi tí wọ́n ti ẹ̀yẹ̀lẹ́ á bẹ ní Mọ́kà kó fi pé láhùláwọ̀lá kó wọ́n sáré láti ẹ̀yẹ̀lẹ́ pọ̀ ní ọba ń tàwa pupa ẹ̀ kókòrò máa bẹ ẹ̀rí ìyàwó nínú ẹ̀yẹ̀lẹ́ kíní dáka ní a máa wá fún àwọn ẹ̀yẹ̀lẹ́ yìí jẹ́. sáré bí dáta ní ibi dáta ó ti wù ìyá ti gbé sí lọ́dún kọjá ó ti wù ó ti dàgbà sínú ilé bàtà wá jẹ́ àwa la wá tún àwa la wá kú la palẹ̀ ẹ̀mọ́ pátápátá nígbà tá a gbọ́ kíláàsì ní gbogbo ẹ̀ nígbà tí mo padà lọ múra ibi tá a ti ń tu gáwà kíláàsì ní lẹ́lẹ́bẹ̀ àparí àwẹ̀ ní Mọ́kà. ẹ̀dùn tó sùn mélòó Mọ́kà bàbá. tó ló ń sọ ibẹ̀ láti parí àwẹ̀. ibẹ̀ láti parí àwẹ̀. ibẹ̀ láti kí lóyá. ibẹ̀ láti sọdún léyá. nígbà tá a wá pọkún léyá tó làwa pèsè àjọ sí Mọ̀dínà. lẹ́yìn iléyá lẹ́sẹ̀ wá lọ Mọ̀dínà. ká tó bá a padà wá sí ọ̀dọ́ méjìlá la lò ní Mọ̀dínà. ká tó máa bọ̀ sí Jídà ká tó máa bọ̀ sí Nàìjíríà. bàtà wá ń bọ̀ àwa dé Abẹ́sẹ̀ ọ̀gá wá dí. ọ̀nà dí ní Abẹ́sẹ̀. ọ̀nà dí Abẹ́sẹ̀ ó yẹ sí dápọ̀ dé Mẹ̀dúgùrì. ìyẹn nígbà tẹ́ ń padà. nígbà tá ń padà. láti Mọ́kà. kò sí bẹ́ẹ̀ dé Mẹ̀dúgùrì ọ̀nà dí. àgbàrá ti bá
ó ti bá gbogbo ọ̀nà jẹ́ ọkọ̀ lè rìn mọ́ àwọn kíní ni àwa tí a ṣe bẹ́ẹ̀ lọ nígbà ọdún ọgbọ́n ni wọ́n pèsè fún wa ní pílẹ̀ èdè Nàìjíríà. ọdún tẹ́ ẹ wí lẹ́rọ̀pílẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé Nàìjíríà lọ́dún tẹ́ ẹ fẹsẹ̀ lọ Mákà kábíyèsí eléwà. ṣẹ̀ṣẹ̀ dé Nàìjíríà àwọn àtúnṣe rí àwọn ìpínlẹ̀ máa ká rẹ̀ ló ń pọ̀ rẹ̀ àbálọ́sọ fíìsì ní apẹ́sì àwọn amórúkọ rẹ̀ tó bá di aago mẹ́rin káwá gba pàṣípọ̀tù tó nígbà tí ó di aago mẹ́rin láti sọ̀kalẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ni àbásanwó agbésì sí mẹ́ẹ̀ẹ́dógún ni àsanwó àrùpínlẹ̀ ó jẹ́ kí n máa fọ gbogbo ẹni mo wọ̀ gbogbo ẹni mo lò gbogbo ẹsẹ̀ gbogbo ràkúnmí gbogbo màlúù gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo mọ́tò gbogbo àrùpínlẹ̀ làbá wọ àrùpínlẹ̀ ní àsọ̀kalẹ̀ ní àdúgbò lọ́tà sábà sọ̀kalẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ni mo wá pẹ́ Òṣogbo. ẹ pé Òṣogbo ṣé tẹlifóònù ń bẹ ń gbàgbà. ń bẹ kí ni ẹ̀ṣẹ̀rú mi ni ya ń ṣe lẹ́yìn. kì í ṣerú tọwọ́ wa lágbèéká yìí. rárá o a lọ ọ́fíìsì láwọn òyìnbó orúkọ rẹ̀ nígbà náà ó dá lọ́ọ̀rì náà wọ́n kọ́ ilé sókè lọ nígbà náà tó àwọn gbogbo náà ló ti bóyá ẹlẹ́nuwé àbẹ́yẹ ẹ̀yẹ ará Òṣogbo farasíìsì àdìbòwò ọwọ́ aláàbì owó mi lọ ń jẹ láti dọ̀rọ̀ mo mọ̀ ń jẹun. bàbá wa kẹ́ ẹ tó parí ẹ já sáré béèrè ọ̀rọ̀ kan tàbí méjì kó tó di pé ẹ kásẹ̀ rẹ̀ nílẹ̀ pátápátá aláàjì àwọn ìpèníjà wo lẹ bá ní ẹ ṣalábàápàdé lójú ọ̀nà nígbà tẹ́ ń fẹsẹ̀ rẹ̀ lọ Mákà. ṣe é sọ. ẹ bá wa sọ díẹ̀ mbẹ́ bàbá. ṣe rí bàbá fẹsẹ̀ ní báyìí ẹ̀dá ń fẹsẹ̀ ní lọ báyìí. wọ́n àjọba àjọ wọ́n á ṣe bàtà kan fún wa torí ilẹ̀ lè jẹ́ fẹsẹ̀ lé ilẹ̀ lè ṣe fẹsẹ̀ lé pẹ̀lú gbígbóná wọ́n bá lè fẹsẹ̀ lé ní láàrin ìṣẹ́jú kan láàrin wákàtí kan ẹsẹ̀ rẹ ti ó ti só. ó ti só lábẹ́. ó ti só lábẹ́. wọ́n á ṣe bàtà kan fún wa tá a máa lò bàbá fẹ́ fẹsẹ̀ lé wọ́n á ṣe bàtà kan fún wa. ibẹ̀ ni a bẹ̀ fi pé ọgbọ́n mi ló bẹ̀ fi pé ẹnu làkúnmí làwọn àgùn ọ̀nà rí làkúnmí gbà bí ẹni sọ́kọ̀. ẹsẹ̀ lẹ́wà fi gbé. ẹsẹ̀ lẹ́wà fi gbé. látàrí bẹ́ẹ̀ fi kẹ́jẹ́ bẹ́ẹ̀ ni pé èèyàn ń lọ sí Òmùaran. abábọ̀ màrán àárọ̀ kọ àmọ́ láti bí ìdí Òmùaran sọ́kọ̀ kẹsí ẹ̀sí kankan àtẹ̀bá mẹ́sẹ̀ rí bẹ́ẹ̀. bàbá mọ́tẹ̀lẹ̀ nígbà táwa dé fátìrì àti sọ nígbà tá a fi sọ̀kalẹ̀ ní fátìrì sọ́rí ìrọ̀jọ́ mẹ́ta la fẹsẹ̀ rìn. ọjọ́ mẹ́ta gbáko lè fi fẹsẹ̀ rìn. la fẹsẹ̀ rìn tí èsèlú. tí ò sí ìlú. àfi fílẹ̀ ní àgọ́ kíní ìwọ̀n Fúlàní. àgọ́ Fúlàní. ìgbà Fúlàní àti la máa ń sùn àní ìgbà lẹ́nu. gbogbo ẹ̀yìn bó dáadáa ni. a máa jẹ wọ́n máa fún wa níwà àpàtà a máa jẹ. tó bàtà wa dé fátìrì èlé jòkó ní lójú ọjà báyìí màá bá ṣètì gànà bá tuntun àlè jòkó lẹ̀. pẹ̀lú ìrìn àrìnjù. mo bá ṣètì gànà lẹ́yìn tí gànà àtúntò tẹ̀lé jòkó lẹ̀ nígbà tá a ti pàtì. àwọn tó pàtì ní láti báwo láti ṣe o pàtì láti àwọ láti àgùn ràkúnmí kátó máa gbà sáàtì. Àtàjáde kátó àwọn ọmọkùnrin kátó àtọ̀tọ̀ ayé lọ́dún. Èmi lọ jẹ ní mọ́tàmọ́ jẹun ìyàn
bàbá ojú àdúgbò àbúrò rẹ̀ Bóyèjì ohun tí Bóyèjì máa tí máa lọ nítorí sọpọ̀ láàárọ̀ rẹ̀ pé ẹ ti dé sí Nàìjíríà o. ọlọ́ọ̀la àtúnbá ọ̀la o lọ́rùn láti kí o. ní ibú owó lẹ́ẹ̀sì ibú owó òun rẹ̀ ló jọ wá sí ọ́fíìsì ibi tá a ti jọ ń bára látọ̀run ó kì í jẹ́ kí èmi náà bá sọ̀rọ̀ ó sọ fún àdúgbò wa jẹ́ èmi náà bá sọ̀rọ̀ ó bá gbé fóònù fún ọkùnrin aláàbí ó gbogbo wọn yá náà kóra dé ó máa bẹ nílé òwe mi ló ṣẹlẹ̀ tòlófù kẹwàá ọdún ni èmi ló ṣẹlẹ̀ owó ìṣòfò àní èkú ìyàwó bàbá ti pè á ọbẹ̀ náà tó ń sòkò gbogbo àpárí nígbà tí ilẹ̀ máa ń lọ́jọ́ náà dádé lọ́rin láago márùn-ún olóògbé ìgbàdé lọ láti Kaduna. Bàbá wa ìrìn àjò tẹ́ ẹ̀ lọ Mọ́kà àtàlọ àtàbọ̀ ó gbà yín tọ́dún mélòó bàbá? Ọdún kan náà ni. Ọdún kan gbáko lẹ̀ lọ Mọ́kà. Ìgbà tẹ́lẹ̀ kò lè bó o ní àwọn ará ilé báwo ni ó ṣe rí lára mi? Ìgbà náà ṣàmì kankan bọ̀ náà àkànlọ àlọ náà ní ṣàmì kankan bọ̀ náà èsì yàrí. Kò sí pé bàbá báyìí láàdé. Èsì bàbá láàdé ẹni bẹ́ẹ̀ ọmọ kankan. Ètò ṣẹlẹ̀ ọdún pé nígbà tí mo níyàwó kan ní ó lọ ní mẹ́ta lọ bí èdò ní. Láti máa bẹ́ẹ̀ lè kejì nílòkò. Aláàjì. Olóko. Aláàjì. Ẹni ó gbà mí tó ọdún kan gbáko pẹ̀lú ìrìn àjò Mákà ní ilé ìtẹ́ lọ lálọ́ lábọ̀. Ìgbà tẹ́ darí dé ìlú àárọ̀ náà lẹ́ darí sí ní àbí mọ̀ fòwúrà dé. Àárọ̀ ni mo darí sí. Àárọ̀ ni lẹ́ darí sí. Bóò nínú àwọn ará àdúgbò lè ṣe dùn tó ń gbà tẹ́ lọ tẹ́. Ó ń pápọ̀. Bóò nínú àwọn ará àdúgbò kájú gbogbo ẹ̀ pépè nítorí àwọn ará ẹ̀jẹ̀ ń wò. Ó ń pápọ̀. Ẹja ṣe pépè. Nígbà tí àgbọ̀kalẹ̀ lọ rí àmọ́ tí mo wí débi láti mo wí òun dára jù mọ́ mẹ́fà ní àpàdé mi lọ. Èèyàn mẹ́fà ló wá pàdé mi lọ. Ṣé mọ́tò lẹ wọlé lọ ní àbẹ́sẹ̀? Rẹ́lùwé mi. Rẹ́lùwé lẹ wọlé lọ rí. Láti ìlú wo lẹ ti gbéra tẹ́ ìdí lọ rí? Láti Kaduna. Láti Kaduna ẹ wọlé lùwé títí dé Ìlọrin. Tọ́lú bí tó kù sí láyé lọ́wọ́ àárọ̀ torí pé òru la mú rìn àwọn náà máa ṣe ibi tó kù lọ máa rí wúlewúlewúle. Ẹgbà tí ṣe ọmọ ìyá mi débi sí ìgbà tá ń lọ àkọ́kọ́ ń bẹ láàárọ̀ òun níbi nígbàtà dágbére sí àwọn ìbí pẹ̀lú àwọn èèyàn mi ní dídí síbí yìí ń fẹ́ pé bọ́ọ̀bá fẹ́ lọ́mọ̀ ẹ̀yà rọrùn ibi ní yẹ́wọ̀ máa sọkún bọ́ọ̀bá ti ní lọ́mọ̀ ọ̀rẹ́ ẹkú ìyàn débi sí. Aláàjì ǹjẹ́ aré èèyàn kan tó ti kọ́kọ́ lọ Mọ́kà rí nínú ìlú àwọn ọ̀rẹ́ kó tó di pẹ́yìn lù? Òun àrán lẹ́yìn kan wà. Òun àrán lẹ́yìn kan wà. Ǹjẹ́ gbúrú ẹ̀ ní gbogbo ìjọba ìbílẹ̀ rẹ̀ pọ̀ ọdún nípínlẹ̀ Kwara pé ẹnìkan ti lọ Mọ́kà kó tó di ara àtùmọ̀? Kò sí. Àfòkè ọdẹ. Wọ́n já sí pé bàbá ní a máa kà á nídìí nídèjì ẹ̀yin lẹ́ni kẹta tó lọ Mọ́kà ní gbogbo ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ọdún nípínlẹ̀ Kwara ká wà yìí. Ẹ pẹ́ fún wa bàbá ẹ̀mí yóò gùn láṣẹ léwùrà ẹ ní fojú sọ fún ọmọ ẹ ní fẹ̀yìntì sọ fún ọmọ ẹ fẹ̀yìntì jẹ́njẹ́ wọn ni. Ẹ yára lé ìtakùrọ̀sọ pẹ̀lú bàbá wa Alhaji Muhammadu Raji tí wọ́n fi ẹsẹ̀ rìn lọ ilẹ̀ mímọ́ ìyẹn Saudi Arabia lọ́hùn-ún gbogbo bí wọ́n ṣe rìnrìn àjò wọn òun náà lẹ ti gbọ́ yìí gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa pé ní dá yẹn lágara bàbá ẹfẹ́ ṣàkóso ṣe àfikún jà nípa pápá. Nígbà tí Bóyèjì tí a rán ní
ilé agbowó pé ọmọ ìyá wa àròsọ fún nípa láti ti dé o kò lè dà náà ni ìfìfì débìlá tó débìlá ìlú owó ó jáde nílé padà wọlé lóṣogbo ọ́fíìsì náà ló ti wọ mọ́tò òun ló dà náà ni wọ́n á dà náà ni bá sọ fún kábíyèsí pé aláàjì màkìdé aláàjì ti dé ló dé sí ló sọ ló dé sí wọ́n á wáyé àbọ̀ wá sọ fún abàmìtọ́ lágbẹ́ pé aláàjì màkìdé òpá ló dé sí ló sọ ó tá lọ sí lè ṣe lọ́dọ̀ mọ́mú òun bẹ lóye nígbà náà pé aláàjì dé lẹ́nu kan sá àṣòyìn àṣemọ́dúdà náà ni. níbi tí àwọn èèyàn dùn dé. níbi tí èèyàn dùn dé. pé kìdé pupa ló dé sí ó dé sí lọrin ó dé sí lọrin ó dé sí lọrin. torí gbogbo bí a ṣe ń gbà wà ta ló. dámọ́ra lé àmúmi lọlé. ó sì ní wọ́n wí mi lẹ́bà ebi ń jẹ́ náà ọ̀rọ̀ tó kọ́ ọ̀gbà tó ń wò ó ọ̀rọ̀ tó kọ́ ọ̀gbà tó ń wò ó gbogbo ayé ń lè ṣe máa yé wò wọ́n rán mi ní sí mẹ́fà àgbàbà àtijọ́ wọn lè ṣe àgbà wọn já ń gbé ká mọ́ lọ àlàbà àwọn kò lọrin tí tó gbà mí wọlé wọn kò máa lọ kó padà wá ká gbé aṣọ fàájì nígbà tí a wá tó máa rán ilẹ̀ ṣú wọn kọ́ náà mo wọlé nàbà wọn ló kó yàtọ̀ ń bọ̀ wọn á wọkọ̀ èmi á sùn nílé àláàkì tí wọ́n wú lọ lọ́mọ ara ìdánimọ̀ á sùn ọmọ àná lẹ sùn nígbà tí mo ti sùn. nígbà tá a darí bọ̀ ọmọ àná mo sùn lọ́dún ìyá tí a mọ́ bàtà wọkọ̀ lọ́mọ ara màá ń bọ̀ àṣẹ láàárọ̀ rẹ̀ nígbà tá a dé ìpèkú gbogbo ọ̀dọ̀ máa ń gbẹ ní pèkú. tí wọ́n ti ń dúró sọ yín. ìjà tó ń sọ mi nígbà tí a dé ìpèkú àfìyí ìlú sọ ewu yìí látàgò mẹ́ẹ̀ẹ́dọ́ aago méjì ń bẹ̀ wọ́n ń gba lóde tí èké wọlé. níbi tí àwọn èèyàn lòdì. níbi tí èèyàn lòdì. àjọ̀dọ̀ bá yàrá kábíyèsí olùkànláyé ọba arúgbó ó ṣàdúrà gbogbo ó ti péjọ wọ́n padà máa kẹ́kọ̀ọ́ ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á délé níbí gbogbo èèyàn rẹ̀ kóòtù ọ̀nà ń bẹ̀bẹ̀ rò kóòtù ìyàmúwọlé ìyàmúwà náà ń bẹ̀bẹ̀ náà bá a ṣe ṣe ìrìn àjò. ẹ káàbọ̀ bàbá ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ̀mí yóò gùn láṣẹ Elédùà ẹ ní forúsọkùn kankan nínú gbogbo àwọn ọmọ yẹn láṣẹ Elédùà. ẹ̀mí yóò gùn sí bàbá níbo lẹ̀mí àwọn oògùn lọ kéègùn tó bàbá. ẹ̀mí yín ègùn tó bàbá ẹ jẹun ọmọ sí láṣẹ Elédùà ẹ jẹun ọmọ sí ẹ̀mí yín ègùn tó. bàbá ń bá jẹ lálẹ́ lóògùn ó di ọmọ ni mo máa jọ lọ́la ó di ọmọ ni àmọ́ àwọn máa ma ọdún mẹ́ta lọ́rọ́ ẹ̀ dání kí yín mọ̀. ẹ̀ dání kí yín mọ̀ níbi tọ́jú orí dé. wọn náà dọ́wọ́ lè mẹ́tì dá mi wọ́n fún àlẹ́ dọ́wọ́ lè mẹ́tì dá mi. kò rí bẹ́ẹ̀ bàbá ẹ̀yin ará lé gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn pé àmọ́ ọmọ wa sí ojú ìran yín kétékété ìyẹn bàbá wa Muhammadu Raji tí wọ́n fi ẹsẹ̀ ara wọn tí wọ́n lọ Mákà ó náà lẹ ti gbọ́ yìí. ọ̀gá àníṣe níkànnì tá a wà yìí Olúọmọ Ìgbómìnà TV àwa yìí bá wọn yìí rà tí ò bá lọ́mọ nú ẹ rí i pé bàbá wa wọ́n ń ṣàlàyé lẹ́ẹ̀kan pé àbí káwọn wọlé káwọn lọ kó àwọn ìwé táwọn fi rin ìrìn àjò wípé káwọn lọ kó wa àwọn ìwé ọ̀nà ní lọ́kọ̀ọ̀kan èjèèjì kámẹ́rámán ẹgbẹ́ súnmọ́ yìí kí wọ́n wò dáadáa
ẹ jẹ́ kí wọ́n farabalẹ̀ wo ẹ̀yìn ẹ̀ travel certificate international passport ti orílẹ̀-èdè nàìjíríà wa jọ ní ẹ ti lẹ́yìn ẹ̀yìn ẹ̀wù bínú ẹ̀ bó ṣe rí ṣe ti rí nǹkan kì í ṣe pé bóyá lọ wu wá ń bì kan o tàbí bóyá lọ ṣe ayédèrú rẹ̀ ṣe rókò bàbá wa Rájí Àtọ́lágbé wọ́n bí ẹ̀rí pé bàbá wa wọ́n ní àwọn ò ní àkọọ́lẹ̀ yẹn birth certificate ṣùgbọ́n nígbà náà lọ́hùn-ún wọ́n farabalẹ̀ wọ́n bá wọn ṣe ọjọ́ orí wọn wọ́n kọ 1921 tí í ṣe dédé òǹkà ọgọ́rùn-ún ọdún ó lé ní ọdún mẹ́rin ìyẹn 104 years òun ni bàbá wa Rájí Àtọ́lágbé abẹ́rẹ́ nǹkan international passport gba ilẹ̀ ń wò iṣẹ́ ti rí ẹ̀rí bí wọ́n ṣe tó gbogbo ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ gẹ̀ẹ́rẹ́ ẹ̀rí abẹ́rẹ́ ẹ̀rí báyìí a ní sẹ́nìkà níta wà yìí Olúọmọ Ìgbómìnà TV àìbáwọn ìrà tí ò bá lọ mú nú nàtúrù òun làwọn mú wá fún wa sẹ́yìn náà ti di gbogbo ẹ̀ bí wọ́n ṣe farabalẹ̀ tó gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yìn ẹ tún jẹ́ kí n ṣe àfihàn bàbá ní pásítọ̀tì ọwọ́ mi yìí wọ́n ní ti orílẹ̀-èdè Nàìjíríà òun lè yí ti orílẹ̀-èdè Saudi Arabia lọ́hùn-ún iná lẹ́ ń wo yìí ó ṣètìlì pálí nìyí ẹ̀rí nǹkan abẹ́ẹ̀rí nǹkan ẹ̀tìlì ẹ̀yìn ẹ̀ ní ẹ̀tìlì pásítọ̀tì bàbá ìyẹn bàbá wa Alhaji Muhammadu Rájí tí wọ́n fi ẹsẹ̀ rìn lọ orílẹ̀-èdè Saudi Arabia ẹ̀rí kó yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà pé èdè Lárúbáwá òun ni wọ́n yẹ kọ gbogbo ẹ̀ ṣẹ́ẹ̀rí bí wọ́n ṣe kọ gbogbo ẹ̀ fẹ́nẹ́fẹ́nẹ́ nǹkan bẹ́ẹ̀ o ẹ̀yin sáà ti máa subscribe ẹ máa like ẹ máa share fídíò yìí ẹ repost ẹ bò kó lọ fà kó bá lè go viral dáadáa ẹ ti rí gbogbo àwọn tá a bá gbọ́ èdè Lárúbáwá tàbí àmọ́ká ẹ ti rí gbogbo ẹ̀ bí wọ́n ṣe kọ gbogbo ẹ̀ fẹ̀nẹ́fẹ̀nẹ́ tí wọ́n sì farabalẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì abẹ́rẹ́ nǹkan ẹ̀yìn ẹ̀ pátápátá ni ẹ̀yìn pátápátá ni ẹ ti rí nǹkan tí wọ́n kọ́ ọ́ bẹ̀ kìí sọ̀rọ̀ o bàbá kan bẹ nílùú Àrọ̀rin Alhaji Muhammadu Rájí òní orúkọ wọn tó jẹ́ pé ẹsẹ̀ ara wọn báyìí sẹ́ òní wọn èrè lọ́mọ́kà abẹ́rẹ́ bàbá lẹ̀ wò tí mo jókòó tì tó dàbí pé kí n farabalẹ̀ kí n bá bàbá wa kí n bá wọn wá ìyàwó ọ̀sẹ̀gẹ́ Aláàjì ṣé bàbá bá yín wáyàwó kan ṣé ẹ lè lò méjì bàbá èyí bàbá bọ́níṣẹ́ bá yín wáyàwó tuntun ọmọge ni o. ṣé a rí pé ọ̀rọ̀ àwọn Yorùbá ní Ọlọ́run ìmọ̀ àwàdà. Ọlọ́run ọmọ àwàdà. àwàdà sínú ọ̀rọ̀ Ọlọ́run mẹ́bàá mi wà. bàbá ní àwàdà ò sínú Ọlọ́run wọ́n ní àwàdà ò sínú ọ̀rọ̀ Ọlọ́run pé bàbá táńgẹ́lì ń kọjá kí n má bá wọn wá ká má bá yín wáyàwó a rí i pé ara sì le pépépé ní o lẹ́ni ọmọ ọdún mẹ́rìnléní ọgọ́rùn-ún bàbá àwọn yóò ní kọ̀dé wá ní gbésọ̀nù bí ò sí bí ọmọ ẹ wò ó títí dìgbà míì lẹ́ẹ̀kan sí ọkọ mi ò yí padà Abọ́láni Ọláyẹmí Taofeek Olúọmọ Ìgbómìnà ló kọ mi ẹ má gbàgbé láti share ẹ like ẹ repost ẹ bò kó lọ fà ẹ sì ní pé ẹ subscribe sí kànnì tá a wà yìí torí a tún oríṣiríṣi nǹkan míì wá fún yín.